a mọ̀ pé àmúyíyá o ọlọ́run ààbò láyé princess Margaret aya prince Taiwo Ọlágúnjú ọmọ ọlọ́jọ́ bí òní torí ní la ṣe mọ̀ pé àlámúyíyá o ọlọ́run ààbò ọ̀ṣọ́ yóò ṣe yí sí kí inú rẹ̀ mọ̀ dùn èyí ni ìmúniyàn sí lọ́hùn pẹ́ o. ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni o ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ọdún èyí o ọdún àṣelàrẹ ni o ọdún èyí o ọdún àṣelàrẹ ni gbogbo ire tí o pè gbogbo rẹ lómi àwa ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni o ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ọdún èyí o ọdún àṣelàrẹ ni o ọdún èyí o ọdún àṣelàrẹ ni gbogbo ire tí o pè gbogbo rẹ lómi àwa ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni. àmọ́ olónìí mo rí bá ọlọ́wọ́n ọba tó ní dédé lọ́wọ́ ọlọ́wọ́n ọba tó dá princess Margaret Lóńgẹ́ Ọlágúnjú aya prince Taiwo Adérẹ̀mí Ọlágúnjú sí owó màmá Ṣàlọ́mù owó màmá Tìmí owó màmá Evelyn ọlọ́wọ́n ọba ló ní dédé tó tún dá ẹ sí ọjọ́ yí gbìrìgbìrì ọjọ́ dọ̀sẹ̀ ọ̀sẹ̀ yí gbìrìgbìrì ó tún dọ̀ṣù oṣù yí gbìrìgbìrì ó tún dọ̀dún o ọjọ́ orí ẹ̀ tún lé kan náà nù ọpẹ́ lọ́yẹ̀ kọ́ wọn dá lọ́wọ́ ọba tọ́jẹ́ sísáyé princess Margaret mi àwọn tẹ́ẹ̀jọ́ jójú ẹgbẹ́ òsì mọ́ àyàtáyé lólú ọ̀pọ̀ tí kú o ọ̀pọ̀ tí lọ ọlọ́wọ́n ọba tọ́jẹ́ sí ló yá fọpẹ́ fún torí náà lọ́kọ rẹ̀ fi gbé mi débí prince Taiwo Adérẹ̀mí Ọlágúnjú o ọkọ rẹ̀ olówó orí rẹ̀ ló pé kí n wá kí ẹ kú ọdún o ó ní àlámọ̀wọ́ máa lárí ọ̀dẹ̀ wá bá ń ká ìyá mi wá bá ń kí ìyàwó mi wá bá ń kí adùnbárìmọ̀ mọ̀sí adùnbárìmọ̀ mọ̀yà aya bí ẹ̀gbọ́n aya bí ọ̀rẹ́ aya bí ìyá aya bí àbúrò ó láyà ohun tí sọjọ́ bí ọ̀hún ó ní kí n kí ẹ kú ọdún màmá Ṣàlọ́mù ṣàmájó màmá Tìmí ṣàmáyọ̀ níwájú ọlọ́wọ́n ọba màmá Evelyn máa darí ògo ṣẹlẹ́dùmarè tó kúkú dẹ̀ sí arẹwà lóbìnrin ó mọ́ lẹ́sẹ̀ bí alárí èyí fújòwé èyí mẹ́nugbọ́ arágbá ṣọ̀rọ̀ kò sígbà tí wà lò láyé lágbára lọ́wọ́n ọba onígbọ́kú ọmọ láíláí onígbọ́kú ọkọ ọmọ wọn lákùrẹ́ olóyè mẹ́kùn ọmọ àmúdálẹ̀ tí mógún ẹnu pa ní Àkúrẹ́ lómi méjì hàn péjèèjì láìla àlàkà ti pèrí o Margaret nílé bàbá rẹ̀ aláwùdòmí ọmọ òṣètò ọmọ Àkúrẹ́ kẹ́ mọ̀mọ́ láàlà àlàndẹ̀nu ọ̀gẹ́ iye rẹ̀ ọmọ ọlọ́jà méjì tán lọ lórí ìjọ ọba náà torí tagún tán wọn náà kan mẹ́sì ànáyè ọmọkùnrin Àkúrẹ́ tó gbogbo ọmọ Magada apẹ̀rẹ̀ ọmọbìnrin Àkúrẹ́ tó dòbò ó fòṣìmí ló pẹ́ fún ilé ọmọ ọlọ́jọ́ Òṣòdì ànáyè ọmọ ọlọ́jọ́ Òṣòdì àná kòrò ọ̀kárẹ̀lẹ̀ ọmọ ọwọ́ ọmọ ẹkùn tí fi torítorí ọmọ ẹkùn tí fi tìrùtìrù àtẹ́ntí ọ̀pẹ̀kùn àtẹ́ntí ọ̀tẹ̀kùn àtẹ́ntí ọ̀rẹ̀kùn àtẹ́ntí òjẹkùn òkèrè ni wọ́n ti máa nà jẹ́kùn nílé bàbá tó bí ọlọ́mọ tani ọmọ ojú ẹkùn ọba nílẹ̀rù jojú ewúrẹ́ lọ ilé bàbá rẹ̀ ọmọ alátẹ̀rígbà lílá kan méje nìyẹn kùn ó ti ṣọdún èyí náà ọdún tí ń bọ̀ abẹ́láyé ara pápá lábẹ́tu Oriki fáwọn ẹ̀dọ̀ kí dùngbìn akígun kíká komi akígọpẹ kákànyàn ẹ̀mẹ́ tó ṣọdún ọdún ní láṣetọdún tí ń bọ̀ nínú aláàfin àwọn ìlera tó péye ànífẹ́ ọ̀sọ̀rún yìí ànífọ́kọ́ ẹ̀sọ̀rún yìí ànífọ́ àwọn ọmọ ẹ̀sọ̀rún yìí lágbára Ọlọ́run princess Margaret tó bá jáyé títí mọ́ bá ń ṣètọ́jú ọkọ rẹ̀ dáadáa ọkọ tó mọ rírì rẹ̀ tó pé kí n wá kí ẹ kú ọdún ìyẹn prince Taiwo eléjì rẹ̀ mi wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ọbẹ̀ kìsì bẹ́kẹ́sẹ́ tọ́bẹ̀ sì rí àlàkìsà tó sàlàkìsà dò nígbà sọ fún mi kí n bẹ̀rẹ̀ lé
kìmí kí n padà lẹ́yìn rẹ̀ bá ń ṣètọ́jú ọba ọmọ dáadáa Prince Taiwomi Adérẹ̀mí Ọlágúnjú bó ṣe ní kẹ́kàyà rẹ̀ lọ́dún ọdún ní ọdún tí ń bọ̀ á tún báwọn náà láyé o wá tún láǹfààní láti kí àyà rẹ̀ náà lọ́dún tí ń bọ̀ lágbára Ọlọ́run ọba ẹ pẹ́ fúnra yín títí láíláíláí Princess Margaret Lóńgẹ́ Ọlágúnjú tó ń bá bí ẹ léèrè pé ta lọkọ rẹ rán pé kó kí ẹ fún ọjọ́ bí rẹ ọdún yìí jọmọ yé wọn àmọ́ ò lè mí jẹ́ ìwọ ni mi olódò ọba ọmọ akẹ́nigbọ̀rẹ́ happy birthday to you o Princess Margaret aya Prince Taiwo Adérẹ̀mí Ọlágúnjú ìgbà ọdún èní ló fi ṣe láyé.